Akànjọ́lá Prophet Michael Kristẹni ni mí. ok ẹ ṣe káàbọ̀ ẹ máa gbọ́ so ẹ kalẹ̀ ẹ Ẹ jọ kàlẹ́. ó ní nǹkan tí mo fẹ́ béèrè so Mo rí fídíò kan kó tó di pé béèrè, mo rí fídíò yẹn kan. ok NS bàbá ló ṣe fídíò yẹn. So wọ́n wá kóòtù bíbélì níbẹ̀. Wọ́n kóòtù àwọn ẹsẹ̀ ẹ máa bíbélì. sọ débẹ̀ ẹ máa gbọ́ ẹ máa sọ a máa fún yín láyè Okay. kẹ́lẹ́ sọ so nǹkan tí mo fẹ́ béèrè ni pé wọ́n máa ń sọ pé Jésù ẹni tó bá nígbàgbọ́ nínú Jésù pé ó lè fi orúkọ Jésù kó fi ṣí àpáta kó fi la òkun sí méjì kó fi jí òkú dìde kó fi fọ́ ojú afọ́jú ó lè fi la ojú afọ́jú so ẹ ó lè la ojú afọ́jú ìjẹ́ ṣé nínú ìwé nìkan lórúkọ Jésù yìí ti ń ṣiṣẹ́ ààbò lè ṣiṣẹ́ lójú ayé torí tẹ bá wò nígbà tí wọ́n kó èèyàn máa gbọ́ máa délẹ̀ sí nígbà tí wọ́n kó àwọn èèyàn l'Ógbómọ̀ṣọ́ lọ́yọ̀ọ́ ìgbà tó máa pààyàn èèyàn tí wọ́n kọ́ pa jẹ́ bàbá pásítọ̀ torí wọ́n rí Facebook bàbá yẹn wọ́n rí pé ó máa ń ka bíbélì bàbá tí wọ́n dẹ̀ gé bàbá yẹn lọ́rùn ìjẹ́ ṣorúkọ Jésù lè gbàyàn lẹ̀ tó bá lè gbàyàn a ní àpẹẹrẹ kan ní Èkìtì àwọn ajínigbé àwọn mọ̀mí wọ́n wọnú ṣọ́ọ̀ṣì wọ́n bá ẹni tó wà lórí òkè ẹlẹ́mìí wọ́n bá sùn wọ́n gbé ọmọ pásítọ̀ wọ́n gbé ìyàwó pásítọ̀ kí ni Jésù wò ó túmọ̀ sí pé Jésù náà inú ìwé lásán ló ti ń ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́ lójú ayé tó bá lè ṣiṣẹ́ àsìkò tá a nílò Jésù jù láwa yìí tí Jésù bá dẹ̀ ṣiṣẹ́ ń sìn irú èmi kan á tẹ̀lé Jésù torí èmi sì máa ń fẹ́ rí nǹkan kó ṣiṣẹ́ kí tẹ̀lé kò ń ṣe pé kọ́ pa wá láyé kí lọ gbádùn lọ́run mi fi gbádùn lọ́run tí Jésù bá lè ṣiṣẹ́ àsìkò tá a nílò ẹ̀ lélẹ̀ tẹ́ bá lè fún wa lẹ́rìí pé Jésù orúkọ ẹ̀ lè ṣiṣẹ́ o kò yẹ ká a nídìí ìbọn a nílò àwọn agbára àwọn bàbá wa tó jẹ́ ìwé àti ìgbọ̀dá lè fi ṣe ẹ jẹ́ kájọ ju báíbù mọ́ra ká jẹ́ pé orúkọ Jésù kájọ lọ ní ugbó ẹ tẹ̀síwájú kẹ́ wá sọ nípa ẹsẹ̀ báíbù tẹ̀lé sọ ẹ ṣe. Ṣé rí kí n tó tẹ̀síwájú mo jẹ́ nìkan tó jẹ́ pé mo fẹ́ràn kéèyàn sọ̀rọ̀ kí ayé dẹ̀ understand. Ṣé táìmù lẹ máa fún mi ni àbí kí n continue bẹ́ẹ̀? ẹ kọ̀ntínú nǹkan tá a kàn fẹ́ kẹ́ làyé wa ni pé ṣé orúkọ Jésù ṣe níwèé ló ti ń ṣe àkọsíṣẹ́ lójú ayé tó bá ń ṣiṣẹ́ lójú ayé a nílò Jésù sìn tó bá wa ṣẹ́gun Allah àti Muhammadu. Ẹ ṣeun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ mo fẹ́ kí gbogbo àlàyé ènìyàn tó ń bẹ níbi tó ń gbọ́ mi kí wọ́n gbọ́ kinní kan. Yorùbá ni mí ọmọ àlè Yorùbá ní olórúkọ Jésù òṣìṣẹ́ má dẹ̀ má pẹ̀rẹ̀ wá nílẹ̀ Yorùbá yìí tó kọ Jésù dọmọ Yorùbá ni. ẹ máa gbọ́ ọ̀rọ̀ yìí ò ní lè lọ ẹ máa gbọ́ ẹ rí pé wọ́n àbúrò ọ̀rọ̀ wọn sọ yẹn Jésù dọmọ Yorùbá ni. Màmá pẹ̀rẹ̀ wá ẹ má ti lo excuse ẹ má ti lo èdè àrífín ẹ ṣe àpègbè wọn pọnra wa lẹ́ńbì ni ẹ gẹ olúkálukú mọjọ́ orí ẹ̀ bá àgbọ́jọ́ orí wá sí social media ẹ pà pọnra wa. mi ò bá yín wí o mo kàn sọ̀rọ̀ general. èmi ò tí ẹ ń bínú sí ìbùn kan general àfẹ́ ọ̀rọ̀ ìbùn bíbá pé bẹ́ẹ̀ náà làwọn ọmọ Jésù ṣe rí ẹ bring it on àwa náà lé sí ilé nǹkan tí mò ń sọ mi sọ pé bí yá sẹ́yìn rí síwájú torí ẹ sọ̀rọ̀ kan sí pé ọmọ àlè Yorùbá nìkan ló máa lórúkọ Jésù òṣìṣẹ́ àwa ò sọ bí yá wọ́n ti ṣe nǹkan kan ó ti ṣẹlẹ̀ á ní nísìn ọmọ àlè Yorùbá ló máa lórúkọ Jésù òṣìṣẹ́ torí ní àsìkò tá a nílò ẹ̀ gangan láwa yìí ibo ni wọ́n ti lọ gbìyànjú ní ṣọ́ọ̀ṣì wọ́n gbìyànjú ní ọ̀wọ̀ ẹ̀ máa gbẹ máa land nísìn la fẹ́ kẹ́ sọ fún wa àfẹ́ ìtọ̀ tó ti lọ sẹ́yìn o a nílò Jésù lénìí lọ́la báwo la ṣe lè fi Jésù ṣẹ́gun bandit ẹ ṣe. ẹ ṣeun ṣe rí ẹ̀yin kọ́ lẹ sọ pé báyìí ni kí n ṣe dáhùn ẹ ti béèrè ọ̀rọ̀ ẹ dẹ̀ fún mi lórí ọdún ṣẹlẹ̀ má bínú ok bí a kó wà lè yé gbogbo wa ẹ máa gbọ́ kó wà lè yé gbogbo wa a fẹ́ ìtàn pé ìtàn kan ẹ nígbà kan ó ṣe kinní kan àti gbọ́ pé ó ṣiṣẹ́ nígbà yẹn àwa fẹ́ lọ lo agbára Jésù lénìí lọ́la a fẹ́ lọ fi ṣẹ́gun bandit tó bá yẹ pé ó ń ṣiṣẹ́ torí fásì yẹn sọ pé tó bá nígbàgbọ́ olórúkọ Jésù. ẹ jẹ́ ń dá yín lò ẹ̀yin kọ́ lẹ sọ pé báyìí ni ẹ jẹ́ ń dá yín lò ọ̀nà méjì ni mo fi ń dáhùn béèrè mi torí mi ò kí ń dáhùn ní one side máa dáhùn ní side méjèèjì ni máa tọwọ́ bọ ọ̀nà méjèèjì ọ̀nà méjì mo fi ń dáhùn béèrè tèmi máa dẹ̀ fọlọ́ ọba bẹ̀yìn ẹ jẹ́ dáhùn bí mo ṣe ní dáhùn. So number one ni wípé nílẹ̀ Yorùbá yìí èmi ò rò pé ó yẹ kéèyàn kan tó béèrè pé sorúkọ Jésù ń ṣiṣẹ́ tó ló ń jẹ́ bí iná máa dẹ̀ mẹ́rin wá bẹ́ẹ̀ ni tó ń jẹ́ bí iná tá a dẹ̀ lé lónìí tá a dẹ̀ mọ́ jẹ́ bí iná àfẹni tí ò bá dà mọ́ lókù abọ̀ òrìṣà ò lè mọ̀ orúkọ Jésù ń jẹ́ abọ́gibọ̀ pé ò lè mọ̀ torí wọn ò dà mọ̀ yà ẹni àwọn bandit pé ṣáàlè forúkọ Jésù ṣẹ́gun bandit kábíyèsí rí Ọlọ́run ẹ má gbàgbé. wọ́n pa pásítọ̀. ẹ ní sùúrù Àkànbí Ọlọ́ba ẹ ní sùúrù mo wà pẹ̀lú yín lásìkò yìí ẹ ní sùúrù. wọ́n pa pásítọ̀ kí ni Jésù wo. Àkànbí Ọlọ́ba ẹ ní sùúrù. tó bá jẹ́ ìyẹn lẹ́fẹ̀ẹ́ sọ nílẹ̀ Ísírẹ́lì lé nìsín bí kí lọ́dún yẹn bí 2020 or 2021 ní àwọn ọmọ Palestine wọ́n lọ pa gbogbo àwọn tó jẹ́ Christian ní Jerusalem wọ́n dẹ̀ pa àwọn Jews náà so tá a bá wá fi yẹn lẹ̀ yìí tèmi wá fẹ́ sọ gangan ni pé nínú Bíbélì àríbì kan tí Yahweh tó ti ní kí wọ́n pa gbogbo àwọn àkọ́bí Egypt ìjẹ́ ṣéyàn dáadáa ni Yahweh yẹn àbíyàn burúkú tó pa gbogbo àwọn àkọ́bí àwọn ẹni ẹlẹ́ni ní ìjẹ́ máa gbọ́ ewu tèmi tẹ̀fẹ́ bá yín lọ́nsìn o àwa ń sìn nǹkan tó bá lóṣù àwọn bàbá tiwa tó bá lọ́wọ́ bàbá tiwa ọ̀dà àwa accept àwọn bàbá tiwa ọ̀dà àwa accept Yahweh ó ní kó lọ pa gbogbo àwọn àkọ́bí ní Egypt ìjẹ́ ṣéyàn dáadáa ni àbíyàn burúkú ìyẹn àkọ́kọ́ ẹ̀kejì Yahweh sọ fún Saul ó ní kó lọ pa àwọn ìlú kan run ó nítorí àwọn bàbá wọn ṣe ẹ̀ṣẹ̀ kan ìkejì ẹ̀kẹta nínú Bíbélì Yahweh tún sọ pé ó ní
ẹ lọ pa gbogbo àwọn tí wọ́n bá ti lọ ń sin ọlọ́run míì tó yàtọ̀ sí ọlọ́run Ísírẹ́lì. Ó túmọ̀ sí pé Yahweh gan mọ̀ pé ọlọ́run míì wà. ẹ ṣeun ẹ máa gbọ́ ṣé Yahweh yẹn ṣéyàn dáadáa ni àbò lórí burúkú ni tó ní kọ́ lọ máa pa àyàn. Àwọn nǹkan yẹn làwọn fẹ́ mọ̀ tí Yahweh sọ. Àkọ́kọ́ náà ọlọ́run èjì èèyàn burúkú èèyàn dáadáa lọ́lọ́run. Yahweh lèmi sọ Yahweh mo sọ Yahweh ni mo sọ Yahweh làwa sọ. Ok, ẹ má bẹ̀rẹ̀ tẹ́lá sọ̀tún ní ẹ má lò. Tẹ́lá lópinion ti wá ṣé Yahweh náà ni Allah ẹni sùn ṣé Yahweh ni Allah. Ẹ lè ní kí wọ́n dolódùmarè ọmọ Yorùbá ní Allah ṣé Yahweh ni Allah ṣé Yahweh ni Allah ṣé Yahweh ni Allah ẹ jẹ́ sọ̀rọ̀ ṣé Yahweh ni Allah ṣé Yahweh ni Allah. Ẹ jẹ́ kí n land kí sọ̀rọ̀ Allah mo wá sọ bíbá yìí mo wá sọ nǹkan tí mo ní pé ṣé Yahweh náà ni Allah. Bàbá mi ìtí mo nígbàgbọ́ pé mo wá sọ bí ẹ jẹ́ kí n land. Ẹ ní máa bá mi sọ̀rọ̀ kẹ́ má jẹ́ kí n sọ̀rọ̀ náà. Ẹ ṣàlàyé fún wa kí ló dé tí Yahweh ń pa àwọn èèyàn kiri. So Yahweh àtàlá. Ẹ jẹ́ kí n land ṣe bẹ́ẹ̀ ti bèrè ọ̀rọ̀. Ó yá. Àkọ́kọ́ náà Olódùmarè ò kì í ṣe apànìyàn. Irọ́ kì í láàsọ Olódùmarè náà Ifá lóhun Olódùmarè nílẹ̀ Yorùbá kí ló tẹ̀yìn ipò yìí máa ń ṣe báyìí náà ẹ fẹ́ máa sá kiri. Ifá ló mú ìwọ́dọ̀ Olódùmarè. Àti for the last time Yahweh is Yahweh. You just hold on please. Tó bá ti tan mic ẹ Yahweh is Yahweh. Yahweh ló ń sọ̀rọ̀ nínú Bible because kò sí tan àwa ọmọ Yorùbá nínú Bible. Ẹ ò lè sọ pé Ọlọ́run ló sọ̀rọ̀ nínú Bible kò possible. Àwa la mọ̀ Ọlọ́run Olódùmarè. Yahweh lẹ́yìn mọ̀ àwọn Mùsùlùmí mọ̀ Allah kò jọra wọn. For the last time just stick to Yahweh please. Thank you. Ẹ ṣeun. Àkọ́kọ́ náà ṣe rí ẹ̀yin àgbàlẹ̀ ní tọmọdé ò bá bàtàn yóò bá rọba sí ni bàbá àtàn. The word Olódùmarè ta ló mú the word Olódùmarè wá. Ẹ̀yà yẹn ju bìtà wà ẹ lo Yahweh náà ká lè enjoy. Ẹ má sọ bẹ́ẹ̀ fún mi ọmọ Yorùbá ní the word Olódùmarè kìrìtẹ́nì ló mú wá. Ẹ lè bọ́lẹ̀ ẹ lọ lo ẹ̀jẹ̀ kọ́ yìí allow me to teach you. Tíṣà àwọn ta ni àwa ń sùn yìí ni ẹ lè bọ́lẹ̀ kẹ bá ti gbé Yahweh ẹ lè bọ́lẹ̀ kẹ máa lọ. Mo ti la ilé mo sábà ó tún ní báyìí ló mú Olódùmarè wá. Ẹ dá àwọn àlejò ń jà.